láti iléeṣẹ́ Koiki Media ẹ bá dárúkọ yín fún wa. Orúkọ mi ni Mọ́mí Williams. A wà nínú ọjà Arígbájó báyìí. Nípínlẹ̀ Ògùn State ní Arígbájó la wà. ẹ dákun kí ló ń tẹ́rí tẹ́lẹ̀ bá wa sọ lórí ọjọ́ ọjà ní àsìkò táwa wà ìtọ́ ṣe a rí ní àsìkò tá a wà yìí ó yà wá lẹ́nu gan tó ìpọ̀nmọ́ Ìjẹ̀bú ó jẹ́ nǹkan táwọn èèyàn máa ń rà gidi gan tó máa fi sọ́pọ́ọ̀tì ẹran ẹja lóríṣiríṣi but this time around yìí a ní pé kíní yẹn kò fi bẹ́ẹ̀ yá mọ́ bíi ti tẹ́lẹ̀ kò yá mọ́ débi pé àwọn èèyàn in fact tó bá pẹ́ tẹ́lẹ̀ ni atago kan máa ti lọ́lé aago mẹ́wàá ti lọ́lé bọ́ sínsìn ẹ̀yin náà wọ́n kọ́ tágo sọ́ọ̀sì ààrẹ ní patronize wa kò sí nǹkan kan afẹ́ káwọn ìjọba kọ́jọ́ bá wà nǹkan ṣe sí ọjà yìí ti wọ́n jù nǹkan tó fà á nìyẹn o àmọ́ kọ́tà lè bá wa ṣe irú ìrọ̀rùn tó bá fẹ́ lè ṣe ẹ bá fún fáwọn ìjọba wọ́n jà ti wọ́n jù ọdún bọ̀ ààrẹ ní patronize kò sí nǹkan so nǹkan tó bá lè bá wa ṣe ń ṣe bá wa ṣe sí i. ilé wọn ta àwọn pọ̀ mọ́ ìgbà rẹ̀. ọmọ tẹ rí tẹ́lẹ̀ ni a máa ń ta ní 180 150 but it's not 250 it's not 250 là ń ta ọkàn tó kọ̀ ẹ̀ kó rí bẹ́ẹ̀ nǹkan láti 150 tó di 250 ọjà yẹn ti wọ́n jù tẹ́lẹ̀ wọ́n á tọwọ́ ìfún ẹni say 75 àwọn náà sí ní 9,000 8,500 gbogbo ẹ̀ ti wọ́n ju 10,000 bá ṣe ń ra ọwọ́ pọ̀ mọ́ sí nìyẹn so àwọn nǹkan tíjọba lè bẹ̀ kọ́jọ kọ́ ẹ̀kú wa lórí ọjà yẹn ti wọ́n jù ẹ bá àwọn ìjọba wa sọ̀rọ̀ kó bá ṣe nǹkan kan sí i. lórí ráìsì náà. so àmọ̀ràn wà lẹ́wà ní fún àwọn ọ̀dọ́ náà àti àwọn ìyá wa àti bàbá wa àtàwọn ọmọ náà. àwọn ọ̀dọ́ ní kan sọ sínú kan nínú sí àwọn ìyá wa náà ni pé ká máa kọ̀tún láti máa ṣe é má sọ pé gbogbo ẹ̀wọ̀n because ẹni tó bá jókòó sílẹ̀ náà ní ìṣèbí ló máa pa nítorí náà àwọn ọ̀rọ̀ wa ẹni tí tẹ́ bá ti ń ṣe ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ káwọn ìjọba náà kọ́dẹ̀ ràn wá lọ́wọ́ kó máa wá nǹkan ṣe é kóró ló fà á ìgbà tó bá ń kó nǹkan bọ̀ lásán tá lọ rà fún nǹkan tẹ́lẹ̀ tó ẹ pé àwọn látàbára tẹ́lẹ̀ tó ẹ pé máa rà ní 15,000 it's not 22,000 owó mọ́tò gbogbo ẹ̀ sọmọ náà máa ṣe ni pé ká má jókòó sílé ká máa ṣe náà ní kọ́tàbára la máa tà kò jẹ́ nǹkan tó ń sọ náà ní kọ́tàbára la máa tà o so káwọn ìjọba náà kọ́dẹ̀ bá rìn sí lọ́dún tá fẹ́ wù ìkọ́jọ́ kọ́ bá rìn sí kọ́ bá ṣe dáadáa gbogbo nǹkan tó di 15,000 tẹ́lẹ̀ kọ́ bá sọ di 15,000 padà èyí tá a rà ní 22,000 tẹ́kọ̀ ìfò tó di 27,000 kọ́ bá sọ di 22,000 gbogbo àwálẹ̀ gbogbo àlè tó torí pé ìrọ̀rùn ekú ni ìrọ̀rùn ẹyẹ o ẹ ṣé o ọ̀nà àwọn àpẹẹrẹ. ẹ bá dárúkọ ọjà ilé ẹ̀kọ́ sí. orúkọ ọjà yìí ni Arígbájó ní ìpínlẹ̀ Ògùn State ní ẹ̀gbẹ́ Ifọ̀ ní Ewékòró local government ẹ ṣé. ẹ ṣe ń bí oníṣu. ẹ ṣe ń bí oníṣu dàrú. oníṣu.